àṣírí ti tú o àṣírí àwọn agbésùnmọ̀mí àti àwọn tó ń fún wọn ní owó tí wọ́n fi ń ṣọṣẹ́ àwọn tó ń fún wọn ní nǹkan ìjà tí wọ́n fi ń dojúkọ àwọn sójà wa ẹ wá gbọ́ níbi tí wọ́n ti sọ ní àgídìgbò ní àwọn pálímẹ́ǹtì wọn tí wọ́n ti sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ wọn síwájú àṣírí yìí ó máa yẹ ẹ̀yin náà lẹ́nu ẹ jẹ́ ká gbọ́ wọn. Abubakar Muhammadu Salamudeen Hasan Adamu Isaac mo ń wọ́n orúkọ Yorùbá láàrin gbogbo wọn ìrìn mo ń wọ́n orúkọ ọmọ yìí ìrìn wọ́n tún wá mẹ́ńsì orúkọ àwọn Burundi change and firm àwọn tó ń ṣe pàṣípàrọ̀ owó táwọn náà tún fowó ṣèrànlọ́wọ́ fún àwọn agbésùmọ̀mí. ìgbóná gbà wọ́n jáde. adáwọ̀ sàn ìjẹta nìyẹn tí news yẹn wọlé mo wá query àwọn ọ̀rẹ́ mi tàbí wọ́n sọ̀rọ̀ yẹn pé ìkànnì wọn wá reply mi pé àwọn orúkọ tí mo rí gangan ó ti jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà rí take for instance Tukumamu orúkọ ẹ̀ ti jáde since as one of the financier Yusuf Gasali ó ti jáde since but ìjẹ́ wọ́n arrest wọn ṣé wọ́n prosecute wọn àgbọ̀n kankan nípa ẹ̀ now news ti jáde báwọn Burundi change kan wọ́n ń ṣèrànlọ́wọ́ owó fáwọn agbésùmọ̀mí now mo wá bẹ̀rẹ̀ sí ń wo sàkó pé torúkọ bá jáde bí eléyìí a terrorist financier is a criminal suspect kò sóhun tí yóò rújú ń bẹ̀ a criminal suspect ó yẹ kí wọ́n ti arrest ẹ̀ kí wọ́n sì àárẹ̀ ẹ̀ sí court láti lọ jẹ ẹjọ́ pé kí ni ó ń fi owó gbọ́ bùkátà àbí ṣe àtìlẹ́yìn fún ìgbésùmọ̀mí now ọwọ́ ní pé national assembly kó wọ́n kó wọ́n forúkọ léde orúkọ ti ń jáde national assembly ò gbọ́dọ̀ pè lọ́rọ̀ pé àwọn òǹkó túkù mọ́ mú wọn lára àwọn tó ń finance bokoharam terrorist àwọn major delays wọ́n ti ń kọ editorial report lórí àwọn financial of terrorism wọ́n ti national assembly a máa pretend bẹ́ẹ̀ ni pé àwọn òwà kọ́rẹ́ after wọ́n ń gba paper allowance all this allowance wọ́n ń gbà ṣé kò ṣiṣẹ́ ni and one of the duty wọn ni pé kí wọ́n wà current pẹ̀lú nǹkan tó ń lọ nílùú away from that before kò ní pé wọ́n request fún monabosi wà nínú request yìí nínú nǹkan tí wọ́n demand fún èyí tí UAE United Arab Emirates send sí wọn. sílẹ̀ gbọ́n aṣòfin. sí Nigeria government. okay. although Lagos aṣòfin is their government institution ni wọ́n tí wọ́n send sí wọn tí wọ́n confit wọn lọ́hùn tí wọ́n jẹ̀bi ọ̀sùn lọ́hùn kí Nigeria government ṣe sí wọn. after all 6 of them ni wọ́n sì gbé over $785,000 lówó tí wọ́n ká mọ́ wọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìgbésùmọ̀mí tí UAE gbé tí UAE dákọ̀ wọn the point is this ibo wọn bọ́dọ̀ wọn dé because láìpẹ́ mọ̀ ń gbọ́ pé wọ́n fẹ́ wọ́n ti declare wọ́n ti sign bill death sentence fáwọn kidnappers and the rest of them and terrorists of which kudos to them mo kí wọn that is excellent but my own point is that kò lè bring lasting solution death penalty ọ̀dà but kò lè wú ìgbésùmọ̀mí tí gbogbo because terrorist tẹ̀tẹ̀lẹ̀ náà wọ́n kò lè retí ikú èyí ń fi kú halẹ̀ fẹ́tẹ́fẹ́ kú. mi tí fẹ́ gbé débẹ̀ ẹ ti gbé débẹ̀ wọ́n ní àwọn tí wọ́n bá ti ká ajé ìwà àbàjẹ́ wípé ó jẹ́ alábọ̀dé ó jẹ́ ajínigbé ìwọ ló lọ ń gbé n tó ń ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ àwọn elétò ààbò wa ló lọ ń rò fáwọn ọ̀táǹtà gbogbo àwọn irú nǹkan báwọn àwọn ọ̀daràn bẹ́ẹ̀ wọ́n ti categorize àwọn náà pé capital punishment ni dájọ́ òkú. now agbègbè kan nínú law ní aiding and abetting ìtúbi tí wọ́n ń bọ̀rọ̀ lọ nìyẹn aiding and abetting definitely ìtumọ̀ ni pé ó jẹ́ agbódegbà ó jẹ́ òkómi ẹran dà sílé ẹṣin òṣòrùn wájú pọ̀mọ́tìpàkọ́ òtúkà àbáṣarè jẹ́ tẹ́pẹ́ wọ́n ló ń sojú ayé àdánni kò sékú kò sẹ́yẹ ni tó bá fi lè bá definitely ìdájọ́ kú ni
fine and good. Àwọn tó wà nínú ilé ìgbìmọ̀ asòfin máa sì máa sọ tí wọ́n ń pàṣẹ òfin yẹn káwọn náà kọ́ wẹra wọn mọ́. Ṣé a lè sọ pé the entire àwọn member board chamber láàárín àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí láàárín wọn pẹ̀lú owó kí wọ́n kọ́ ṣe àtúnṣe àti àgbéyẹ̀wò láàárín ilé ìgbìmọ̀ asòfin méjèèjì èyíkéyìí nínú wa ń bí tó bá ń ṣe àtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí kó mọ̀ pé ẹsẹ̀ ń mì níbí bíkọ́ ẹ̀ lè mọ́ ṣe òfin tẹ́pẹ́ yìí dẹ́ ń ṣe òfin náà ara yín ọ̀mọ́ màá mú evidence kan wá the current governor ní Benue State okay ìgbà tó rí pé wàhálà ìgbésùnmọ̀mí pọ̀ ní Benue ó set up panel of inquiry kí ló ń fa gbogbo wàhálà yìí kí ló bí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní Makurdi and the rest then nígbà náà lọ president Bọ́lá Tinubu pay visit sí Benue State ṣùgbọ́n wọn ò débi tí wàhálà ti ṣẹlẹ̀ gangan kí mọ́ digress a little bit kí mọ́ kó lọ́rọ̀ tí mò ń sọ̀rọ̀ ìgbà tí panel of inquiry ó parí iṣẹ́ ìwádìí wọn tí wọ́n gbé àbọ̀ iṣẹ́ ìwádìí jáde okay wọ́n name àwọn prominent senators l'Abuja nínú àwọn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún wọn reverend ẹgbẹ́ ó wá sí Channel television ó sọ̀rọ̀ ń bẹ̀ ó ní pé ọwọ́ òun okun o because ìgbà tí panel of inquiry gbé àbọ̀wádìí dìde nǹkan tó ń rí níbẹ̀ ni pé àwọn asòfin l'Abuja wọ́n ń ṣàtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí ó pass report sí federal government ibẹ̀ mo gbọ́ wọn the next man gbọ́ ni pé àwọn kan bẹ̀rẹ̀ sí issue threat pé first time tí ò ṣe wọn nìyẹn. The point is this Nigerian government already wò ṣetán láti fi ẹ̀yìn ìgbésùnmọ̀mí balẹ̀. àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin làwọn ti ṣetán pé ara iṣẹ́ ara bí tàbí kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé àwọn tó jẹ́ financial fún àwọn agbésùnmọ̀mí yìí tán ń fowó ṣèrànwọ́ fún wọn tán jẹ́ agbódegbà fún wọn tán ń gbéròyìn fún wọn ẹ jẹ́ àmọ́ bá ṣe forúkọ wọn léde ẹ ṣe public kẹ́ forúkọ wọn síta kẹ́ fẹ́ lójú sí gbòòrò ayé nítòsọ́nù wọn ní tẹ́ bá tó wá ṣèyún tẹ́ já prosecute wọn. náà máa mọ̀ gbọ́ àní mo kí wọn mọ̀ gbọ́ bí mo máa má kí wọn mi o for the step tí wọ́n take kudos to them excellent step. kùndùsì fún wọn. but kí wọ́n kọ́ bẹ̀rẹ̀ nínú ilé láàrin ara wọn o lè mọ treat sickness okay ten tó ń túnṣe náà sí tẹ́pọ̀ náà not the same sickness the first thing ni pé kókó treat ara ẹ̀ ná kó tó lè treat ẹlòmíì. ẹ̀kọ́ mi dẹ̀ Ọmọlólú ṣé ẹ̀rọ wípé tó bá sọ pé kí wọ́n néèmù wọn kí wọ́n sọ ọkọ̀ kí wọ́n pè wọ́n lóko tí wọ́n jẹ́ gangan láì ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ wọn ò lè mọ̀ nà kásíra wọn nílé ìgbìmọ̀ aṣòfin àwọn tí wọ́n ṣèwádìí tí wọ́n fi ọkọ̀ yẹn síta tí wọ́n mọ̀ pé ó yẹ kí wọ́n fi ọkọ̀ yẹn síta tí wọ́n ń bá wípé kán gbókọ̀ wọn síta yẹn wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ wọ́n tó fi lé ní ẹ̀jẹ̀ agbókọ̀ wọn síta káfẹ́ lójú sí gbòòrò ayé definitely wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ wọ́n tàbó ti wà lọ́wọ́ wọn tàbí nǹkan tó ń finance terrorism. somebody èèyàn dìde pé ẹ fi ó kọ àwọn èèyàn tó ń ibi tá a sì lè kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti yanjú ọ̀rọ̀ ìṣòro tó ń bá wa nídìí ọ̀rọ̀ ètò ààbò yìí ni pé ẹjẹ́ àgbẹ̀ ó kọ àwọn tí wọ́n ń fìnánsì terrorism ẹjẹ́ àgbẹ̀ síta o for you to come out to say that ó túmọ̀ sí wípé yálà ẹ ti gbọ́ròyìn pé bóyá wọ́n fún wọn lórúkọ kan tàbí kẹ́ ti ní orúkọ kan lọ́wọ́. sọ ma pé mo ní mo kí wọn pé wọn kú iṣẹ́ sọ wọn mọ̀ pé nígbà tí ẹ bá ní kí olè àti ọdẹ wọ́n pàdé wọ́n wá ọdẹ wa ń sọ fún olè wípé à ń ṣèpàdé lọ́wọ́ o nínú abà o wọ́n gbọ́ o ìpadà sí ń ṣe yìí kò ṣe lẹ́yìn ìwọ lágbájá o tó ń dààmú abà yìí o. sọmọra rí tẹ́lẹ̀ ni. olè àti ọdẹ kí ló lè kí lọ dẹ. wọ́n ní relationship. mo gbọ́ o. mutual relationship wà láàrin wọn. kọ́ díà gidi. ó wá ń sọ fún olè wípé mò ń lọlé baálẹ̀ báyìí o gbogbo táwọn lọ sọ́ńbẹ̀ ọ̀rọ̀ àgùntàn àti pẹ́pẹ́yẹ tó sọnù igbó ló sì gbé sọnù kó wọ́n ló gbé but àjọ mi bá a ṣe ń pè ní o ọdẹ ń sọ fún olè bẹ́ẹ̀ wọ́n sì ń wọ́ kiri o
bó la ṣe fẹ́ rìn tó bá fi lè tẹ̀ ọ́ ọwọ́ tèmi náà o èmi ọdẹ o tó bá fi lè tẹ̀ olè tó ń jẹ́ àgùntàn pẹ́pẹ́yẹ ewúrẹ́ ẹnu àbàgbé ṣé olè ò ní jẹ́wọ́ pé kẹ́ ẹ tó pa òun ọdẹ tá ìgbà náà òun náà ń gbà ń bẹ̀ pẹ́rẹ́ ni oníbò láṣẹ dì í ó ní ìwọ́de náà lọ́ọ́ gbà wọn o sọ pé gbogbo tẹ́ bá sọ ní ilé baálẹ̀ ọmọ jẹ́ kó mọ gbọ́ o ibi tó wẹ́ kó mọ sálọ wọ́n sálọ bẹ̀ ìgbà tí wọ́n ṣèpàdé ẹ̀ tán tí wọ́n délé baálẹ̀ àwọn òjòyè jókòó wọ́n pẹ̀lẹ́ náà jókòó pé ọ̀rọ̀ tó lọ nínú àbá yìí o bó o la ṣe fẹ́ ṣe sí so sì mọ̀ wípé wọ́n jọ ń jíròrò ẹni tó mọ̀ pé òun ara àwọn ọ̀mọ́ ipò òun wà guilty of aiding and abetting òun náà wà ní jókòó níwájú baálẹ̀ ìlú ọwọ́ náà pé àmọ́ ìmú wọn ni mọ̀mọ́ tí màá fi wọ́n lẹ̀ tí ọwọ́ mi ò fi tẹ̀ ẹ mọ̀ pé ọwọ́ àwọn tí ọwọ́ ẹni tó ń ṣèlú tó ń ṣe àbà náà lè sọ̀rọ̀ sí the first ni wípé ìjókòó yẹn náà wọ́n á kọ́ wáǹdè pé ìjà àrí alábọ̀dé nínú wa ń bí tó ń gbà bọ̀dé fún àbá yìí ìdí ọ̀rọ̀ mi nìyẹn tẹ́ ẹ bá ń ṣe òfin tẹ́ ẹ ń ṣe àtìlẹ́yìn tírú panel of inquiry gọ́fúnà Ayata àti Benue State jáde tó sì mú list irú list tí wọ́n jáde nínú recommendation ẹ̀ fún wọn pass National Assembly pé orúkọ ta ní níbí ó ní gọ́fúnà Ayata dákọ nínú panel of inquiry ẹ̀ oh yes kí wọ́n sì mention nílé pé lápẹ́dá panel tí Benue State governor don set up àbọ̀wádìí ẹ̀ ó dákọ̀ rẹ̀ o pé òun wà lára àwọn tó ń sátìlẹ́yìn fún gbèsùmọ̀mí o dídé kí o gba ayé rí ọ. ẹ wá ṣèyẹ ẹ wá ń pass jẹ penalty ẹ ń pass kínní ẹ tán gbogbo ẹ dénkẹ. but ọ̀kan náà wọ́n jẹ̀ wọ́n ní whoever that is caught should face the wrath of the law. The lawmakers are the lawmakers are the ones to instigate and name them. It's not possible. Their responsibility should stop at making the law. And if any one of them is found to be culprit, the law enforcement should do their job. I think I want to be on the same page with the man. Ọ̀kanlá Ajebola. Torí pé iṣẹ́ ta fún àwọn lawmakers, iṣẹ́ mẹ́ta náà ni. The last one ni oversight function. Tó bá ṣe pé lára oversight function, a fẹ́ extend there. La lè sọ pé even to send the list sí wọn, it is not within their purview to announce the name of those tí wọ́n bá mọ̀ pé wọ́n sponsor tàwọn jẹ́ financier terrorism. Bó ẹ jẹ́ ká wo báyìí tí Nàìjíríà bá gbé ìgbésẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì wa bá ṣe tán bá gbé ìgbésẹ̀ lórí wípé àwọn tó ń ṣe agbódegbà fún wọn aid and abetting tán dẹ̀ náwó yẹn wọ́n bá ready láti publish orúkọ wọn síta kíní yẹn máa ran ìlú ìlọ́wọ́ láti tètè dẹ́kun ìgbésùnmọ̀mí but ó difficult fún ìjọba láti ṣe ẹni tí a bá rúlù ní Nàìjíríà èèyàn gbọ́dọ̀ ní psycho díẹ̀ mi fẹ́ lo but the word ẹ ṣáàjẹ́ lo psycho èèyàn gbọ́dọ̀ ní psycho díẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe tán láti mọ́ mind bóyá wọ́n fò tì mí ní second term tàbí kó yọ ọ̀rọ̀ second term kúrò kó bá lè ríṣẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó lè difficult fún aláṣẹ which is the executive arm of government láti lè mention orúkọ àwọn yẹn wọ́n lè ní lọ́wọ́ like Kọ́mọdọ́mọlúlú has said mo gbà pé lótìtọ́ orúkọ ti wà lọ́wọ́ because tí èmi tí mo wà ní studio bá lè gbọ́n pa máàmù tí mo lè gbọ́ nípa àwọn míì mélòó láwọn tó wà lókè bẹ̀ wọ́n á ti mọ orúkọ wọn lọ́wọ́ but àti ká orúkọ yẹn jáde lè nira báyìí torí pé wọ́n wá second term ó dẹ̀ ní reason ẹni tẹ́ bá mention orúkọ rẹ̀ ó lè ṣe lẹ́yìn lè ní large number of people tó lè cast 40 so tẹ́ bá wá lè sẹ́yìn wọn ní lè rí ìbò yẹn mọ́ nítorí ìbò yẹn wọn ní fẹ́ mention ṣe mọ̀ pé ẹ̀yin ìsolóṣèlú torí ìbò gbólóṣèlú kí lè ń try láti justify báyìí. gbólóṣèlú ṣe máa ronú nìyẹn ni ò ní jẹ́ ká mention orúkọ yẹn láéláé àbá máa sọ̀rọ̀ lọ títí wọn ní mention at their own convenient time ni wọ́n á tó mention orúkọ kì í ṣe ìgbà tá a fẹ́ dìbò 2027 yìí. àwọn senator ti ní kí wọ́n mention àwọn rep ti ní kí wọ́n mention. rep ní ẹ mention senator ní kan mention ọ̀rọ̀ orí ahọ́n ni nínú ọ̀rọ̀ tí Kọ́mọdọ́mọlúlú sọ àti ìwádìí tí wọ́n ṣe ní Benue
àwọn sẹ́nitọ̀ wà lára àwọn tí wọ́n ń sọ they will never mention that. Espirido kan ò ní jẹ́ ká mention rẹ̀ ṣẹ́ni tó máa ṣẹlẹ̀ ní. fún àrùn tí Espirido kọ gbà tí wọ́n ní kí wọ́n mention rẹ̀. ìbọ̀rù tí ó ṣe sọ pé kán mention ọ̀rọ̀ kidnapping tó bá gbèyàn ìyìnbọn pa wọ́n ṣe sọ ìtí mo sọ ni pé olóṣèlú ó wọ́n lóòótọ́ sí nǹkan tán sọ jáde lẹ́nu ìtàràlú fẹ́ nìyẹn lóòótọ́ pé ẹni tẹ́ ẹ bá ká mọ́ di ìwà àbàjẹ́ báyìí ni kẹ́ ṣe ṣùgbọ́n olóṣèlú tó ń retí sẹ́kọ́ńtà wọn ní dákọ̀ ẹ̀ priority wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé báwo làwọn ṣe wọlé ẹlẹ́ẹ̀kejì like mo ń sọ bí ìjọ kan mo ní lọ́dọ̀ tiwa 2027 dàbí 10 years lọ́dọ̀ tiwọn àárọ̀ ọ̀la ni wọn àti ìsọ pé kán sísọ lójú egun kán mọ campaign ṣe àìtìrí mọ́tò tó ń fly nígboro tí kálukú ti ń blast zone mọ́tò or in the name of wípé wọ́n fẹ́ contest election so àwọn ò ní ìró bẹ́ẹ̀ bọ́n tó dáa jù láyé kan ṣe tó lẹ́tọ̀ọ́ jù ní pé kákarúkọ àwọn tẹ́ ẹ ti mú tẹ́ ẹ ti mọ̀ pé lágbájá báyìí ló wà nídìí ọ̀rọ̀ but in the name of second term would they do such a thing including the National Assembly tó sọ̀rọ̀ jáde mọ̀ pọ̀rọ̀ orí ahọ́n náà sọ so DSS kan ò lè sọ pé àwọn ò lórúkọ lọ́dọ̀ wọ́n ní lọ́wọ́ wọ́n ti mọ àwọn tó ń ṣe wọ́n mọ̀ pé nínú àwọn tó ń dìtámì ọ̀rọ̀ òfin ní Nàìjíríà wà nínú àwọn tó ń kówó lẹ̀ tó gbẹ́sùmọ̀ mí and many bẹ́ẹ̀ lọ tó ṣe pé wọ́n ní permit me to say developed countries America ni o France ni UK ni o all of the rest wọ́n lè ti ṣiṣẹ́ ìwádìí gan tá a ní mọ̀ tọ́dẹ̀ ti lórúkọ lọ́wọ́ iphone outside the enclave of Nigeria there are nations tó ti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kò tí ì lè ṣe é sọ fún Nigerian government ibi tí wọ́n sọ ní òfin wà ní Nàìjíríà pẹ́ni tó bá kówó jẹ nǹkan báyìí ní kéṣe ìgbà tí wọ́n dájọ́ ìbò rí ní Nàìjíríà wọ́n ní kò jẹ̀bi ìlú èbó ló ti lọ ṣẹ̀wọ̀n arákùnrin tọmọ Nàìjíríà lọ bẹ̀bẹ̀ fún jọ ní Ike Ìkérèmàdù kó bá ṣe pé Nàìjíríà náà bá ti ń tra ẹjọ́ rẹ̀ ni wọ́n ní kò jẹ̀bi pé kó máa lọ lé lọ́rọ̀ kidney ṣé bẹ́ẹ̀ rí pé gọ́ọ̀mẹ̀ntì wa gbégbé sẹ́ńjọ́ ní láti lọ bẹ àwọn òyìnbó pé kẹjọ kan bá wọn fi sílẹ̀ that one is telling you the level of corruption